ọmọ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti padà mú ọ̀rọ̀ olóyè Sunday Igboho lò. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọlọ́run ọba tá a máa jẹ́ èmi ni, ọlọ́run tí ó ní ṣídìí, ọlọ́run tí ó ní fi àwa ọmọ Yorùbá sílẹ̀, kábíyèsí Elédùmarè. Ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Igboho sọ́njọ́ kìíní àná, bàbá Bọ́lá Ahmed Tinubu ti mú lò báyìí. Òun lèmi ṣe máa ń sọ fún ẹ̀yin èèyàn wa wípé tẹ́ bá ti rí pé a jáde a wá sọ̀rọ̀ báyìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbìyànjú kẹ́ máa share fídíò yẹn kó máa lọ viral, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé tá bá sọ táwọn ìjọba tó bá rẹ́ni sẹ́ẹ̀dì ẹ̀ sí wọn tí wọ́n bá gbọ́ wọ́n máa mú ọ̀rọ̀ yẹn lò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe kankan sílẹ̀ Yorùbá tó jẹ́ wípé lára nǹkan tá à ń pariwo ni. Wọ́n lè má sọ pé ọ̀dọ̀ wa là àwọn ti rá ìdí àyẹn, but láàrin èmi àti yín amọ̀ pọ̀dọ̀ wa ni wọ́n ti rí. Now tẹ́ bá wo lọ wò bọ̀, nǹkan mẹ́ta ni mo mú wá, ẹyọ kọ́ńbẹ́ẹ̀lì tí mo sì ń sọ yìí. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ táwa bá sọ jáde trusted and confirm ni, confirm and trusted ni. Kódà newspaper gbé nǹkan tí mo fẹ́ sọ yìí, but media kankan ò tí ì sọ, nítorí wípé bóyá tówó kàn wá jura wa lọ. Now bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àlàáfíà tún máa lé sí nílẹ̀ Yorùbá, ìyẹn ní àtàrà kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Tinubu wọ́n ti organize àwọn security tó máa ṣọ́ àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ máa gbọ́, kò ṣe nǹkan tá fẹ́ nìkan nìyẹn o, orí òmìnira sì là ń lọ. Bọ̀ báyìí bàbá Bọ́lá Ahmed wọ́n ti ṣe àwọn security tó máa dáàbò bo àwọn agro something ni wọ́n pè wọ́n. Ẹ máa fetí ara yín gbọ́ nísìn, máa play evidence fún yín. Wọ́n gbé àwọn àjọ yẹn kalẹ̀ láti lè máa wà nínú gbogbo oko nílẹ̀ Yorùbá, tó túmọ̀ sí pé àwọn local securities wọ́n máa wà nínú oko pẹ̀lú àwọn àgbẹ̀, àárọ̀ ni o, ọ̀sán ni o, alẹ́ ni o, in case of anything. Bóyá olórí burúkú àwọn Fúlàní ìyẹn àwọn ọmọ Buhari, bóyá wọ́n tún lè fẹ́ wá ṣe wọ́n jàǹbá àbí anything. Ṣé mọ̀ pé pẹ̀lú nǹkan tí a gbọ́ yìí, tó bá ṣe tí wọ́n lè ṣe dáadáa pẹ̀lú bí wọ́n ṣe sọ yìí tí mo máa play fún yín tí ẹ̀yin náà máa gbọ́ nísìnyí, tó bá ṣe bẹ́ẹ̀ pé àwọn Fúlàní pààyàn ní oko, àkọ́kọ́ já wálẹ̀ tàbí kó má ṣẹlẹ̀ mọ́. Torí pé kí ló fà á táwọn náà fi fojoojúmọ́ pariwo torí àwọn nǹkan yìí ni. Bó tiẹ̀ jẹ́ pé ìtọ́fẹ́ ṣe yìí kò kàn wá, òmìnira làwa ń pariwo, òmìnira dẹ̀ la fẹ́. Kò sí nǹkan méjì tó mú bàbá Tinubu ṣe kínní yìí tó kọjá wípé iṣẹ́ táwọn bàbá wa Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabaré ní ká ní aré ni. Ìjọba ń wá gbogbo nǹkan tó ṣàfẹ́ ṣe láti lè jẹ́ káwọn bàbá yìí kínú wọn lè rọ̀. Kò dé sí pé nu wọn lè ìjọba ẹ̀yin lè fà á. Báwo làwọn èèyàn sì máa pa ẹbí àwọn èèyàn tẹ́bà wá ní kó dákẹ́? Ọmọ àlè ló máa pa ẹbí ẹ̀ tó máa dákẹ́, tó máa fún lówó tó máa dákẹ́. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan, kí ni wọ́n ì tí ọ̀fà sí Sunday Igboho tán? Ṣé open check la fẹ́ sọ ni? Ṣé kò sí nǹkan tí wọ́n tí ọ̀fà sí Sunday Igboho? Bàbá yẹn dúró sórí pé láéláé mi ò nídìí owó yín. Àníṣe ẹ má pa àwọn èèyàn mi mọ́. Àníṣe àwọn bàbá wa tó ń lọ sóko ẹ má pa wọ́n mọ́. Ẹ sọ fáwọn ọmọ yín kó má pa wá mọ́. Orí ọ̀rọ̀ yẹn ni bàbá wa olóyè Sunday Igboho dúró lé up till now, wípé ìyà ò gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. A ní láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè.
orílẹ̀-èdè tá a lè máa dá dúró láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa ẹ ṣe báyìí, ẹ lọ fọkàn yín balẹ̀, Ọlọ́run wà lójúṣẹ́. Kò ń ṣe gbogbo nǹkan ni mo ní àǹfààní àti sọ síta, but àwọn tí mo lè sọ tí mo mọ̀ wípé orò tó bá ti wọ ọjà ó ti kúrò ní àìwò, òun ní ìtẹ́gbọ́ tí mò ń sọ yìí. Now tẹ́ bá wò dáadáa, àwọn local security tí wọ́n dá sílẹ̀ yìí nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo Chief Sunday Igboho ní kan fi díẹ̀ kìnnìkan. Chief Sunday Igboho don't want to have anything we do with Nigerian government. That is the fact. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo Tinubu ló folóyè Sunday Igboho sílẹ̀. Tinubu no don't say that again. Ọlọ́run ló tú bàbá wa olóyè Sunday Igboho sílẹ̀, kò kí ń ṣe ènìyàn ló tú wọn lẹ̀. Ọlọ́run ni, Ọlọ́run ló fi wọ́n síbẹ̀, Ọlọ́run náà dẹ̀ ló tú wọn sílẹ̀. Now àwọn local security yìí nísìnyí, àwa ò fẹ́ jẹ́ kí bàbá Tinubu lọ gbé double barrel lé wọn lọ́wọ́ o. AK-47 tààrẹ̀ dá ní ìbọn tó gbọ́dọ̀ kéré jù nínú àwọn ìbọn táwọn security yẹn gbọ́dọ̀ máa lò, torí àwọn olórí burúkú tí wọ́n fẹ́ fèsì yìí AK ló gbé dání o, revolver, RPG, kàwọn pọ́ǹpù tó ẹ kó lè rí 5. Ẹ wò ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ lọ fọkàn wa balẹ̀, ẹ jẹ́ ká lọ fi ọkàn wa balẹ̀. Now táwọn security yẹn bá wà effective, akọ táwọn wèrè yìí fi wá ṣe wọn ní lè fi wá ṣakọ mọ́. Ìtìjú ńlá gbà ló jẹ́ fún àwọn ọmọ Yorùbá kí Fúlàní máa sọ fún wa wípé àwọn ò ní gbóúnjẹ wá sílẹ̀ wa, kí Fúlàní máa bá wa sọ̀rọ̀ oúnjẹ. Àwọn Fúlàní tó ẹ́ pàlè máa jìrì ni àwa làwa ń fún wọn lóúnjẹ tá à ń dáṣọ sí wọn lọ́rùn. Inú mi dùn pé bàbá Tinubu wọ́n ṣe léyìí. Bàbá èmi wá àwọn tí ẹran síta, àwọn wá fẹ́ rán wọn padà sí yín. Kò kí ń ṣe local security nìkan la fẹ́ nílẹ̀ Yorùbá, a fẹ́ òmìnira, a fẹ́ dá dúró. Lóòótọ́ local security tẹ́ dá sílẹ̀ yìí nǹkan tó dáa ni, ṣùgbọ́n àríwú ẹ̀rí láyé yìí ẹ lọ ọdún 8 pé a ò ríwú ẹ̀rí. Tẹ́ bá lọ ọdún 4 tán ẹ lọ ọdún 4 sí. After that 8 years ńkọ́, after that 8 years ńkọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìran Yorùbá? After that 8 years kí ló fẹ́ ṣẹlẹ̀ sí àwa ọmọ Yorùbá? Kílẹ̀ òkú máa ṣẹlẹ̀ ní. So ìyẹn túmọ̀ sí pé gbogbo action tẹ́ bá fẹ́ gbé, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ máa ro tàwa ọmọ Yorùbá mọ́. Gbogbo ayé ló mọ̀ pé ẹni tó bá ti jẹ president ní Nàìjíríà ó ti ní 100% maximum security pẹ̀lú àwọn family ẹ̀. Àwọn tí wọ́n ní security ńkọ́? Pé ẹ̀yin jẹ́ Yorùbá ẹ wà lórí àléfà èrè, ẹ wo ohun táwọn olórí burúkú yẹn tó fojú wa rí. Ẹ wá imagine tí Yorùbá bá kúrò nípò president tó jẹ́ pé Fúlàní ló padà síbẹ̀. Ẹ wò gbà tí wọ́n ti dá Nàìjíríà sílẹ̀, tí wọ́n ti fi tipátipá so gbogbo wa pọ̀. Yorùbá méjì péré kẹ́ mọ̀ ẹ president tí northern part of Nigeria ti produce, ó ti dùn mọ́ wọn. So ọdún 4 àbọ̀dún 8 tẹ́ fẹ́ lò yẹn ó dàbí 8 million years ni. bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Herbal Bitter Tea yóò bá wọ̀ yá àjà. Ìṣòro ara ríro ńkọ́? Láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Láàólá Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi fún ẹ̀fẹ́ tó bá ní prostate cancer, tó bá ní liver problem, any type of disease tẹ́ mọ̀ pé ẹ nídìí abá fún, bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ni o, nǹkan ọmọkùnrin yẹn ò lè dáadáa ni o fẹ́ àdòdù ni o fẹ́ pẹ́ lórí ẹ̀ ní anything, ẹ pè Láàólá Bitter Tea. Wọ́n dẹ̀ deliver sí all over the world. Now ẹ jẹ́ kí n play evidence fún yín. Mo sọ fún yín, èmi ò kí èèrà tí ò lọ́mọ nínú àfi nǹkan tá a bá fẹ́ gbé síta. Mo sọ fún yín, mò ń gbìyànjú. Òun lẹ́yìn ìyá wa náà lè ṣe gbọ́dọ̀ máa túbọ̀ máa tì mí lẹ́yìn. Mo tiẹ̀ appreciate ẹ̀yin ìyá wa, ẹ̀ ń ṣe gudugudu méjì ẹ̀yà mẹ́fà pẹ̀lú ẹ̀yin bàbá, because rate tẹ́ fi ń share fídíò mi nowadays, inú èmi gan dùn sẹ́yìn ìyá mi, kí inú mi dùn sẹ́yìn bàbá wa pẹ̀lú àwọn positive comment tẹ́ ń kọ. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mo ń monitor comment orí channel yìí. Tẹ́yìn náà bá dẹ̀ yẹ máa rí pé àwọn nǹkan tẹ́ ń comment yẹn ẹ̀ ń rínú ọ̀rọ̀ mi pé ó yí padà. Now ẹ jẹ́ play fídíò yẹn. Nígbà tí mo gbọ́ fídíò yìí, inú mi dùn, but spirit kan wá sọ fún mi wípé Masbi, ṣé o tẹ fẹ́ nìyẹn ni àbí òmìnira? Tí Nàìjíríà bá ń ṣiṣẹ́ kò jẹ́ kí irú nǹkan báyìí jọ mí lójú, ṣùgbọ́n ó jọ mí lójú torí pé mo fẹ́ lè sọ pé ìwẹ́sà kí má tí fi ogbẹ̀rún sọ̀rọ̀. Ó yá ẹ máa gbọ́. Ìjọba ti ṣàgbékalẹ̀ àwọn ọmọ ogun fáwọn àgbẹ̀. Oríire ńlá dé bá ètò ọ̀gbìn àtàwọn àgbẹ̀ ilẹ̀ wa pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti báwọn wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ètò ààbò tó ń dé iṣẹ́ wọn lọ́wọ́. Ìpínlẹ̀ 19 ní ìjọba ti kó àwọn ọmọ ogun tó ń dáàbò bo oko bíi 10,000 tí wọ́n pè ní agro rangers lọ láti máa dáàbò bo àwọn àgbẹ̀ ilẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun ààbò ara ẹni làbò ìlú Nigeria Security and Civil Defence Corps NSCDC ìjọba àpapọ̀ gbé iṣẹ́ náà lọ́wọ́. Wọ́n níjọba ń ṣe èyí láti mú àdínkù bá wàhálà àwọn agbébọn àti agbésùnmọ̀mí tó ń da àwọn àgbẹ̀ láàmú, tó sì ti mú kí oúnjẹ gbówó lórí káàkiri orílẹ̀-èdè wa. Olúṣẹ́gun Dàda tí í ṣe agbẹnusọ ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ló fi ọ̀rọ̀ yìí síta lórí ayélujára. Ó ní àwọn ọmọ ogun tó ń dáàbò bo àwọn àgbẹ̀ ọ̀hún ìyẹn agro rangers jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ elétò ọ̀gbìn àtàwọn civil defence, àti pé iṣẹ́ wọn ni láti máa dáàbò bo inú oko àwọn àgbẹ̀, nǹkan ọ̀gbìn wọn àti àwọn àgbẹ̀ fúnra wọn lọ́wọ́ àwọn darandaran. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní gẹ́gẹ́ bí ètò láti mú kí oúnjẹ pọ̀ yanturu ní apá àríwá àti àwọn ibòmíì lórílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ ti gba ọ̀dọ̀ àwọn àjọ civil defence lọ. Wọ́n ti kó àwọn ọmọ ogun wọn pè wọ́n ní agro rangers, wọ́n sì lé ní 10,000. Àwọn ìpínlẹ̀ 19 àti olú ìlú ilẹ̀ wa ni wọ́n kó wọn sí. Lára àwọn nǹkan tí wọn yóò máa ṣe ni láti dáàbò bo inú oko àtàwọn àgbẹ̀, wọ́n sì tún dá sí aáwọ̀ yòówù tó bá wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran, àti láti dènà gbígba oko àti èrè oko jẹ́. Nígbà tí ọ̀rọ̀ wọn gbogbo oúnjẹ jẹ́ ọ̀kan lára wàhálà tí orílẹ̀-èdè yìí ń kojú báyìí, ogun tó ti ń ja ilẹ̀ Nàìjíríà ti pẹ́ ní ọ̀rọ̀ ètò ààbò jẹ́. Ìfọwọ́sowọ́pọ̀ láàrin àjọ civil defence àti iléeṣẹ́ ètò ọ̀gbìn ìjọba àpapọ̀ yìí ní a rò pé yóò yanjú ọ̀pọ̀ ìṣòro táwọn àgbẹ̀ ń kojú káàkiri orílẹ̀-èdè wa. Ìdásílẹ̀ ọmọ ogun agro rangers ló wáyé látara ètò tíjọba àpapọ̀ ti ọwọ́ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò ọrọ̀ ajé National Economic Council gbèrò rẹ̀ nínú oṣù kejì ọdún yìí, lójúnà àti lè wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò tí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí ìjọba àpapọ̀ ń sọ tó wá sí ìmúṣẹ. Ó sọ̀rọ̀ síwájú sí pé
ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ lápá àríwá orílẹ̀-èdè yìí ní ọ̀rọ̀ ètò ààbò ti lé kúrò nínú oko wọn, èyí tó ṣokùnfà bí kò ṣe sí oúnjẹ láàrin ìlú tí ìwọ̀nba ìlú tó wà nínú ìlú sì wọ́n bí ojú. Bákan náà ló tó fi kún pé àwọn ti ṣetán láti kó ohun èlò iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé tó tó 5,000 sílẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà ààrẹ Tinubu láti rí i dájú pé oúnjẹ pọ̀lọ́pọ̀lọpọ̀ yanturu káàkiri gbogbo orílẹ̀-èdè wa. Mọ̀nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé. Now ẹ̀yin ènìyàn wa ẹ wò kan, a ò sọ pé nǹkan tí bàbá Tinubu ṣe ó dáa, a ò sọ pé kò dáa. Ǹjẹ́ ṣé civil defence ṣé wọ́n lè ṣiṣẹ́ ìṣá? Torí tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ bàbá wa lẹ múlò, ẹ mọ̀ pé local security ló yẹ kẹ́ lò. Sójà wọnú gbó tí àwọn Fúlàní wọ́n pa àwọn àmì pàkúpa, ká máa sọ pé civil defence. Èmi rò pé tí bàbá Tinubu tó bá jẹ́ lóòótọ́ lẹ fẹ́ dáàbò bo àwọn Àgbẹ̀kọ̀yà wà ń bẹ́ẹ̀, vigilante wà ń bẹ́ẹ̀, ìfẹ́lódún security ti bàbá wa ó wà ń bẹ́ẹ̀, akíkanjú wà ń bẹ́ẹ̀, so safe corp wà ń bẹ́ẹ̀, sọ̀lúdẹ̀rọ̀ wà ń bàdàn. Ó ti wá jogun civil defence, wọ́n tún wà lábẹ́ federal government. Ẹ sọ fún mi, ṣé wọ́n lè ríṣẹ́ yìí ṣe? Bó ṣe rí lọ́kàn tèmi lèmi ṣe ń sọ yìí wípé ṣé wọ́n lè jẹ́ kó ṣiṣẹ́? Will they allow them to work? Torí pé army wà nílùú, nígbà táwọn Fúlàní máa wọlé sínú oko tó máa pa àwọn army lọ, pa àwọn èèyàn lọ, wọ́n á dẹ̀ tún lọ. Nígbà tó bá fún wọn ní command, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ogun tí wọ́n bá fún wọn ní àṣẹ, wọn ò lè yìn bólẹ̀tì ẹyọ kan. Kí Boko Haram dúró báyìí kó máa pa gbogbo àwọn àmì bọ̀, táwọn tọ́gà wọn ò bá pàṣẹ, wọn ò lè yìn 1 bullet. Ká máa sọ pé kọjú sáwọn ènìyàn, wọn ò lè yìn sínú atẹ́gùn lásán. Ṣe rí pé ọ̀rọ̀ yìí kó má dàbí pé wọ́n fẹ́ fi ọwọ́ ọ̀tún fi fún wa lómìnira, wọ́n fẹ́ fọwọ́ òsì fi gbà padà. Torí kò ń ṣe pé a ò ní àwọn security nílùú, a ní, wọn ò jẹ́ kó ṣiṣẹ́ ni. Kàkà bẹ́ẹ̀ kó dá ọlọ́pàá ìpínlẹ̀ sí, because a lè pè àwọn eléyìí ní state police, torí pé ẹ̀yin náà ti fẹnu yín sọ ẹ ní abẹ́ ìjọba àpapọ̀. Ohun táwa dẹ̀ ń sọ ni wípé àwa fẹ́ èyí tó máa jẹ́ pé tiwantiwa. Mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀yin èèyàn wa, mi ìmọ̀ bóyá ó ń yé yín. Torí àwọn Fúlàní tẹ̀ ń wò olórí burúkú èèyàn kan ni wọ́n, máa ṣàǹfààní ni wọ́n. Ẹ wo àwọn nǹkan tó ń gbé dání, ámì tó ń gbé machine gun dání, tó bá rí àwọn Fúlàní wọ́n máa ń kán lùgbò ni, ìpakúpa ni wọ́n pa àwọn ọlọ́mọ yẹn dànù. Ṣé ká sọ pé a tún fẹ́ lọ kó àwọn eléyìí náà lọ sójú kú ní báyìí? Torí àwọn eléyìí tẹ̀mí ń wò yìí, mi ì rí kọ́ sọ ayẹta mọ́ra, mi ò pọ́ láyẹta, mi ò pọ́ ní tìdíjò, mi ò pọ́ ní fọ́gbọ́n, mi ò pọ́ ní àyìnrà, mi ò pọ́ ní arẹta, mi ò pé wọ́n ní afẹ́ta, mi ò pé wọ́n ní àsákì. Ṣé wọ́n ní àlébà? Bóyá ó tiẹ̀ wá dìbò lọ yàgò tí Fúlàní bíi 10 léyàn, ṣé wọ́n ní àlébà? Ṣé wọ́n ní ìṣíjú? Oògùn la fi ń jagun, àmọ́ tógun lọ́mọ Yorùbá fi ń jà. Òun la ṣe máa ń borí gbogbo ogun làwọn ọmọ Yorùbá fi ń jagun. Nígbà tẹ́ bá mú civil defence tó jẹ́ Fúlàní tẹ́ ní kó wá ṣọ́ wa nílẹ̀ Yorùbá, tó dẹ̀ mọ̀ pé àwọn fámílì òun ló ń kó òun bọ̀ wá bá, ṣó máa pa wọ́n ni kò ní pa wọ́n? Kò tẹ̀ má kò ní lé wọn gan, kò ní débi tó wà, á máa sọ Haúsá ní pé ẹ wá àti ń bọ̀, ẹ sáré àti ń bọ̀. Kẹ̀yìn máa rò pé ó ń bára ni, indirectly ó ń sọ fún wọn pé a ti ń súnmọ́ bí tẹ wà, ẹ yẹra o, ẹ yẹra o, ẹ yẹra o.
bàbá Tinubu I appreciate effort yín pé ẹ tiẹ̀ make a move. I personally inú mi dùn ṣùgbọ́n kò tẹ́ wa lọ́rùn tó àbí kí lẹ́ni mo soso ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ bá kọ sí comment section a dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ gbà ẹ̀mí wa ẹ lọ wo lógo àwọn ẹni yẹn ẹnìkan tó wọ aṣọ bí ẹnìkan tó dé bí jab pẹ̀lẹ́ nìkan tó lo fìlà táwọn magician India máa ń lò yẹn a ò fẹ́ àwa ara wa la fẹ́ ṣọ́ra wa nílẹ̀ Yorùbá àwa ọmọ Yorùbá la fẹ́ ṣọ́ ilẹ̀ Yorùbá ẹ gbọ́ dandan kọ́ ni kó jẹ́ àwa táwa ń sọ̀rọ̀ yìí ẹ ṣàjẹ́ kó jẹ́ ọmọ Yorùbá tá mọ̀ pé ó máa lóògùn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ó máa ní a lè fi dáàbò bo ilẹ̀ Yorùbá ṣáwọn eléyìí tó jẹ́ pé tó bá gbọ́ ṣàkà orí wọn á túká ni ṣé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àdúró ìyẹn la fi sọ fún yín wípé àwọn ọlọ́dẹ wa wọ́n tó wá aṣọ àwọn àgbẹ̀kọ̀yà òríjínà tí ò ń ṣàwọn àgbẹ̀kọ̀yà tẹ́bí ń pa àwọn òríjínà àgbẹ̀kọ̀yà àwọn ọmọkọ́lẹ̀ Yorùbá lákọ́lá wà bí ìbọn kí lẹ́bí ń ṣeré bàbá Tinubu kí lẹ́bí ń ṣeré yìí ẹ má jẹ́ kí wọ́n kàn máa gbowó lọ́wọ́ yín kàn máa náwó yín jẹ àwọn tí ẹ gbé síbẹ̀ ẹ lọ wọ ẹni tó jẹ́ ẹ lọ wo àwọn ọ̀gá àwọn civil defence Fúlàní pọ̀ nu wọn bí wèrè wọn ò ní jẹ́ káwọn tẹ fẹ́ dá sínú gbó kọ́ ṣiṣẹ́ tí ẹ fẹ́ jẹ́ kọ́ ṣe àwa ọmọ Yorùbá ní kẹ́ kó nǹkan wa ní ànífẹ́ kó bàjẹ́ àwa ní kẹ́ kó síbẹ̀ ọmọ Yorùbá ló lè ṣọ́ ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀mí ọmọ Yorùbá dẹ̀ máa dì ẹjẹ́ adé ọ̀dọ̀ bàbá wa Máyégún. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ́ lọ́wọ́. bàbá Máyégún nọ́mbà wọn nìyẹn ògbóǹtarìgì babaláwo ni wọ́n bóyá o fẹ́ dira ni o fẹ́ ṣayẹta ni o òkìgbẹ́ ni anything pé bàbá Máyégún Ṣàngó apàbàtà pàdéwọ́dọ́wọ́ tiẹ̀ a ti sọ self defence is allowed now apá kìíní nínú ìròyìn tí mo mú wá fún yín òun nìyẹn now ẹ jẹ́ ká bọ́ sí apá kejì ṣe lè believe pé Shettima that man is a very greedy and selfish man ó ṣọ́ọ̀kì èmi náà mo fẹ́ fi kọ̀kọ̀ wọ̀nyí Shettima tẹ̀ ń wò yẹn kò kí ń ṣèyàn dáadáa gbogbo ẹnu ni mo fi ń sọ ó dùn mí gan pé wéèyàn bẹ́ẹ̀ yẹn ni bàbá Tinubu gbé mọ́ra à ń sọ fún bàbá Tinubu pé àwọn pípù yìí wọ́n á kàn máa ba ìjọba yín jẹ́ wọ́n á máa sọ yín lórúkọ tí ò ń ṣe ti yín Shettima ní láti máa sọ wípé ọmọ Nàìjíríà tó bá mọ̀ nǹkan tó ń ṣe with 8,000 naira ó jẹ́ kó lè làálùyọ ẹ gbọ́ ó ní with 8,000 naira pé ọmọ Nàìjíríà tó bá mọ̀ nǹkan tó ń ṣe ó lè make ẹ̀ ó ṣọ́ọ̀kì yín ó ṣọ́ọ̀kì mi náà torí mo fẹ́ kọ́kọ́ bi Shettima pé àwọn ọmọ ìyá ẹ̀ tó ń pa wá lẹ̀ Yorùbá ṣé 8,000 naira ṣó tó wọn èló ló ń ta búlẹ̀ jẹyọ kan tí àwọn ọmọ ìyá ẹ̀ yìn tí wọ́n fi pa wá èló ló ń tà ká máa sọ pé oúnjẹ tí wọ́n jẹ tó fi ń ṣiṣẹ́ bí Shettima ó dájú o
mo máa ń sọ fún yín àwọn Fúlàní olórí burúkú èèyàn ni wọ́n ṣe they are always after themselves only ìmọ̀tara ẹni nìkan ó báyé àwọn Fúlàní jẹ́ kíṣẹ́ tí máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu káwọn tí wọ́n dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kó má lè gbé gbàtí fún 8,000 naira ìyẹn jẹ́ ti Shettima. Now mo fẹ́ play ọ̀rọ̀ tí Peter Obi sọ fún yín ọmọ Yorùbá ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ ó yẹ gbọ́ tiẹ̀ jẹ́ kí n má àbí ṣé kí n play ẹ̀ ní okay. Guys, Peter Obi has finally exposed Tinubu's government. He said that the money that is meant for masses, yes, for the masses, that they are using it to purchase family assets. He also said that the 3 jets that were seized by the Chinese people is an international embarrassment. Of course. Now, look at what he posted on his Twitter page. Of course. He said the trending international news on the seizure of the 3 jets belonging to Nigeria's presidential fleet is yet another of many embarrassing things exposing our failed leadership and our attitude to the rule of law, even in a democracy. It has also exposed multiple dimensions to our leadership failure and our insensitivity to the plight of the growing poor class in our midst. The fact that the federal government went ahead with the jet deal despite the cacophonous cry against the purchase of a presidential jet at this time when the people are going through a horrifying economic hardship shows the insensitivity of this administration. Our people be no buko. This man sabi buko. Added to it is the embarrassing aspect of our country's presidential jets being held for controversial breaches arising from yet another dimension of inadequate leadership tidiness. I have been loud in my demand over time that the government at all levels should be accountable to the people, meaning that they must be very transparent in all their dealings until a court in France prohibits Nigeria from moving or selling these 3 jets. Nigeria have no iota of information about both the selling and buying of these aircraft. It has been done in secrecy. Federal government property which belongs to the people is being managed as a personal family asset. Paying as much as $100 million for a presidential jet for a country that is the poverty capital of the world and has more out of school children with over 40% food inflation. My God, is the height of concern for people's feelings. This incident has opened up an aspect of indiscipline that is compulsively embedded in our country, which is the abuse and disrespect for the rule of law. Here are questions begging for answers. I beg, if you know the answer, drop for comment section. I beg, yeah? Number 1, to what extent did the Ogun government follow its agreement with the Chinese firm? Very, very important. Number 2, after the UK court ruling that prohibited some Nigerian building in Liverpool, what did both Ogun State and federal government do before the French court action? ṣe rí pé ìtìjú ńlá gbà òun ni ìjọba Nàìjíríà jẹ́. Kí ló dé tí ìjọba Nàìjíríà tí wọ́n ní tìjú kankan náà? Nígbà kan Liverpool wọ́n seize a lot of property tó jẹ́ ti Nàìjíríà. Nígbà tó jẹ́ pé ọmọ onínàkúnà àpà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣèjọba wa Nàìjíríà. Wọ́n kọ́ mọ́pọ̀lọpọ̀ properties assets wọ́n gbẹ́sẹ̀ lé tó jẹ́ ti Nàìjíríà nítorí ìgbésẹ̀. Nísìnyí again wọ́n tún ti China tún ti gbẹ́sẹ̀ lé private jet 3 wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé èyí tó lẹ́sì jù nínú private jet yẹn ní $100 million. Gbèsè tá dẹ̀ jẹ́ is just £47,000. Tó bá ṣe sí pounds owó $100 million yẹn jẹ́ about 90 something million pounds. Ó sanwó gbèsè yẹn gan. Kílé tí wọ́n san nígbà tó jẹ́ pé oníkálukú kọ̀ ń lọ bẹ̀ kó lọ ń gé national cake ni. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà?
ẹ wá mú gbogbo ọmọ Nàìjíríà ẹ sọ wọ́n di suspect anywhere táwọn ọmọ Yorùbá bá lọ káàkiri àgbáláyé ojú ọ̀daràn ló fi máa ń wò wá, ojú ẹni tí ò jẹ́ kó wà láàrin àwọn èèyàn ni wọ́n fi máa ń wò wá. Ẹ lọ sí Benin Republic lẹ́ẹ̀lẹ́bẹ̀ yẹn, tẹ bá dé Benin bẹ̀ yẹn, páálí wọn ó wọ Singapore ní visa free, páálí Nàìjíríà ò wọ Singapore ní visa free. Olójú Africa, even on South Africa ń bẹ̀ yẹn, páálí wa ò lè wọbẹ̀ ní visa free, kò wọbẹ̀ kò máa gba visa. Èrè kìlàjà wa ń bẹ́kùn ṣe orílẹ̀-èdè bíi 5 sí 6 ẹ kó gbogbo wa jọ ẹ dé wa sínú agolo. Adẹ̀sọ́pá àfẹ́ tẹ̀síwájú ẹ̀ní rárá ẹ̀ẹ́dẹ̀ ṣetán láti ṣèkọ́ ta fẹ́. Lóòótọ́ a lè sọ pé ẹ mú ọ̀rọ̀ bàbá olóyè Sunday Igboho lò, ṣùgbọ́n ẹ ò mú lò délẹ̀. Tá bá fẹ́ mú lò délẹ̀ ẹ pé àwọn tí wọ́n jẹ́ alákìkanjú ọmọ Yorùbá ó yẹ wá náà nǹkan tẹ́lẹ̀ fẹ́ ilé ìyá òkè ẹ gbà mú fún yín, ẹ lọ mọ bí security gbogbo alámọ bó ṣe ń lọ. Àwọn tí sójà ò lè kápá wọn lẹ wá ní kí civil defence lọ fèsì wọn. Is that not politics? No, I'm sorry sir, with due respect your excellency, is this not politics playing? Bàbá Tinubu ẹ jọ̀ọ́, àwọn tí àwọn àmì táwọn Boko Haram ń pa àkàwọn ẹbí wọn sì wà ní ìbànújẹ́, ẹ má jẹ́ kí civil defence náà tún join wọn. Àwa alákìkanjú ọmọ Yorùbá tá dúró tán ṣọ̀gbọ́n apá bàtà pàjọwọ́jọwọ́ etí ẹ̀. Àwọn alákìkanjú kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé wọn ò ní lo ìbọn, ohun ni kí lẹ́ fi ń ṣeré yìí. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí Chief Sunday Igboho lọlé tí wọ́n lọ lé Sẹ́ríkì gbọ̀ngàn. Ẹ rí ohun tó ṣẹlẹ̀ ni káwọn ọmọ Sẹ́ríkì bíi 4 wọ́n sáré dàbọn bo Chief Sunday Igboho gbàgbàgbàgbàgbàgbàgbàgbà. Ẹyọ kan bẹ̀rẹ̀ rí tí kámẹ́rà gbé tí gbogbo ayé rí tí wọ́n gbọ́dọ̀ dàbọn bo civil defence bẹ́yẹn kó máa sọ̀dá sọ̀hún. Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbóhùn sókè, ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì káàkiri sórí social media pé àwọn civil defence ẹni kọ́ wá ṣọ́ wa nílẹ̀ Yorùbá yẹn ẹ ṣe àdúpẹ́, ẹ jẹ́ kọ́ lọ máa ṣọ́ wọn lẹ̀ Haúsá, ẹ lo àwa ọmọ Yorùbá tiwantiwa. We only have belief in our tribes, in our tribe. Inú ẹ̀yà wa nìkan la ti nígbàgbọ́, ẹ̀yà wa nìkan la nígbàgbọ́ kó lè dáàbò bò wá. Ẹ jọ̀ọ́ ẹ ṣe nǹkan tá a bá fẹ́ fún wa, ẹ má ṣe nǹkan tẹ́ bá fẹ́, ẹ má ṣe nǹkan tẹ́ bá fẹ́. A ti dúpẹ́ ọwọ́ yín pé ẹ make move, but move tẹ́ wá make sir kò, we are not convinced enough. Kẹ́yìn yóò wá tẹ̀ wá lé ẹ tún gbọ́n ju èmi lọ. Ẹ̀yin tẹ́ bá rí pọ́rọ̀ tí mo sọ bóyá kò yẹ kó rí bẹ́ẹ̀, bóyá ó yẹ kó rí bẹ́ẹ̀, bóyá báyìí lè jẹ ẹ pè mí sórí WhatsApp number mi +229 57 74 79 70 +229 57 74 79 70. Ẹ pè mí kájọ jíròrò, ẹ ṣe voice note. Ẹ tẹ́ bá fẹ́ ránṣẹ́ sí bàbá Tinubu, mo fi Ọlọ́run búra fún yín, wọ́n máa ń wò mí dáadáa. Ọmọ wọn Ṣèyí Tinubu máa ń comment orí channel mi, Ṣèyí máa ń comment. So mo bẹ̀ yín ẹ bá wa gbóhùn sùn, ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó débi tí gbogbo ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé, ẹ jẹ́ kó débi tó wà.